mi ò ní gbà. Ẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé mi ni ìyá mi. Tó bá sọ̀kalẹ̀ wá bẹ̀ mí gan mi ò ní gbà. Ẹ jọ̀ọ́ sà ọ̀gá ẹ má bínú. Sẹ́rí ẹ má wo bóyá ipò tí a jẹ́ sí yín o. Gbogbo èèyàn kéèyàn tó bá wù kó lè sẹ̀yìn. Ẹ sọ fáwa. Ẹ̀yin ò ní dìkẹ́yìn sẹ̀ tó máa ti kẹ́ máa da ara yín láàmú mọ́. Àwọn ò bá wí. Àwọn ẹkún wọn kò sẹ́ni tó kọjá bá wí. Tó bá ti sẹ̀yìn lọ́dọ̀ ọ̀rú tiwa. Ọ̀gá ẹ má bínú. Ẹnikẹ́ni tó bá wù tó bá tiẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá sọ fún mi máa lọ bẹ́ẹ̀ nìyẹn máa mọ bí màá ṣe wá bẹ̀ yín ẹ má bínú. Àjọkẹ́ ìwọ gangan ló ṣẹ̀ mí. Àjọkẹ́, make I no lie for you. Nǹkan tó ṣe lánàá ṣe ń bínú like he still dey vex for you like mad. Kò yà wọ́nà tó ṣe máa bẹ ní o. He still dey vex for you. Ọ̀gá ẹ má bínú sí mi. Ẹ wo ẹni tí à ń sọ yìí kò ń ṣe pé mo fi taratara mọ́ ọ. Ẹsẹ̀ mi má ṣe rìnrìn kúrìn lọ́jọ́ tí ebi bá ń pọ̀nà. Àjọkẹ́. Bóyá kó o fún mi ní nọ́mbà yìí kí n kàn ní nọ́mbà yìí lọ́wọ́ bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́mi náà bá kọ́ ni pé mi ò ṣiṣẹ́ kí n kàn máa pè é. Mi ò fún nọ́mbà mi. Àmárò mi lè ṣe nǹkan tí ò dá sí ẹ̀. Ẹ má fi bẹ́ẹ̀ máa pè mí nítorí mo fi ṣiṣẹ́ wọn fàyè gbà ká má bẹ̀rù. Bẹ́ẹ̀ understand ló jẹ́ mi náà ẹ̀mí ni máa fi cause dààmú ẹ̀ kí ni máa pè é jù. Ó sọ fún mi pé òun bọ̀ ń bí ní báwo ṣe wọ́n bí tí mo ti wọ̀. Má bínú ṣáwọlé náà. Mi ò láìkẹ́. Inú mi ò ṣú ẹ káàkiri kí ni fẹ́ máa ṣú ẹ káàkiri fún bọ́ ṣe mọ̀ pé ibi tí ìfẹ́yàn bá wà ìyẹn ò gbọ́dọ̀ máa jìnnà síbẹ̀ ṣé kí n fi ẹlẹ̀ káwọn ọkùnrin mi tún lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́. Yes now. Ọkùnrin wo ló fẹ́ ebi èmi tí mi ò ráyè lọ́kùnrin kan fẹ́ máa gbà mí. Irọ́ ìwọ náà jẹ́ kí n tètè wá dáná tí máa tètè dáná èmi náà àti ọkàn mi á lè balẹ̀ pókè o mo ti ṣàwọn nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ̀. Mi ò ní kó máa dáná o ṣé wọn pé mi ò ní ìyá lẹ́kọ̀ọ́ mo lè ní bàbá lẹ́kọ̀ọ́ ọ̀gá mi òun ni bàbá àti ìyá mi tó bá fẹ́ dáná àwọn ni wà kọ́kọ́ lọ rí tí màá mọ̀ pé lóòótọ́ o onífẹ̀ẹ́ mi ò lè fi fẹ́ mi. Kò sí wàhálà lórí yẹn ló kéré jù sọgbà ìgbà wo ni mo lè rọ́gà ẹ̀ ìgbà wo mo lè rí wọn tí mo lè wá yọjú sí wọn because mi ì mọ irú iṣẹ́ tọ́gẹ̀ ń ṣe mi ì mọ irú àsìkò tí ọ̀gẹ̀ máa ń ráyè àtìgbà tán kì í ráyè. ṣó serious ni. mo serious now. Ọ̀gá mi máa ń ráyè ní every Wednesday because Wednesday báyìí wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ sinmi gbogbo àwọn tó wọ́n fẹ́ rí tọ̀ráyè láti ọjọ́ lọ pé láti Monday to Sunday gbogbo ìjọ tọ̀ráyè Wednesday yẹn ṣá wọ́n fi ń ṣeré wọ́n á jẹun wọ́n á sùn wọ́n á dáwọn àlejò lóhùn so lẹ́yìn Wednesday yẹn ò lè rí wọn wò. That means gbogbo ọjọ́ Wednesday tí wọ́n bá ti wá sílé yín. Mama Boga. Àyòbí ni ọ̀gá mi respect. Campaign after election. Onílé oríta olómi lílé fẹ́ jẹ́wẹ́. Àní mò ń bínú torí pé mo ti mọ padà ṣe ní wọn mọ ìbà ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá. Àwọn ọ̀gá ti lọ. Wọ́n tún lé agbọ́n àtàwọn. Àní mò ń bínú torí pé mo ti mọ padà ṣe ní wọn mọ ìbà ò gbọ́dọ̀ ń má ni mo ṣe ṣe bá.